bẹ̀rẹ̀ nìbàdàn o. Governor Ṣèyí Mákindé alpha. Àwọn dey go. Àwọn mọ̀lẹ́bí yín ti ń pa àwọn ọmọ Yorùbá. Wọ́n ti ń pa wọ́n nìbàdàn Ọ̀yọ́ state o. Mo dẹ̀ rí pé ẹ ti deploy oríṣiríṣi lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ṣe deploy ọlọ́pàá. Lẹ deploy sójà. Bẹ́ẹ̀ ṣe deploy sójà. Lẹ deploy gúgúrú defense. Bẹ́ẹ̀ ṣe deploy gúgúrú defense. Àmọ̀tẹ́kùn civil defense ló máa ń pè bẹ́ẹ̀, gúgúrú defense ló máa ń pè ní kékeré. Àmọ̀tẹ́kùn ògbẹ́yìn. Àmọ̀tẹ́gi. Bẹ́ẹ̀ ṣe deploy everything lọ síbẹ̀. Kí àwọn ọmọ Yorùbá má bàa dé retaliate. Ẹ kú iṣẹ́ sà. Governor Ṣèyí Mákindé. Ẹ kú iṣẹ́ o. Ọlọ́run á san yín lẹ́san. Gúnmi ṣẹ̀ṣẹ̀ sọ fún wa ní ìjẹta ni mo ṣe show yẹn àbí? Nígbà pé ìjẹta ni mo ṣe show yẹn. Tí Gúnmi wọ̀nù Sunday Igboho wípé any bandit Sunday Igboho ní access láti arrest bandit o. Àwọn ọmọ onílùú ṣùgbọ́n bandit ní access láti máa pa àwọn aráàlú. Sunday Igboho ní access láti arrest àwọn bandit wọ́n ní access láti máa arrest àwọn èèyàn, kó máa kidnap wọn, kó máa jí wọn gbé, kó máa bá wọn sùn nígbàkúgbà. Wọ́n tún deploy kìíní náà, gbogbo ẹni máa pè fún yìí. Deputy governor Ọ̀yọ́ state náà ti débẹ̀, wọ́n ti deploy àwọn náà débẹ̀. Every one of them ti rush débẹ̀ láti protect àwọn ọmọ onílùú, àwọn tó l'Ọ̀yọ́ state. Governor Ṣèyí Mákindé ṣe àkúṣẹ́ sà. Àfẹ̀sì kọ́rọ̀ yìí má padà dàbí àrò Àfọ̀njá ilẹ̀ Yorùbá. Governor Ṣèyí Mákindé alpha. Kí la ṣe fún yín? Ẹ̀yin náà tún rán wá. Ẹ jẹ́ bá wa declare state of emergency lọ́yọ̀ọ́ o. Àbí? Ọ̀yọ́ state. Ọlọ́run ṣàánú fún wa ni. Ẹni tí Yorùbá wù ní mo kí yín. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bá bá yín, a tún kó ara fẹ́ra kù àwọn èèyàn wa tí wọ́n tún pa ní Ìbàdàn Ọ̀yọ́ state. Ó lágbára, aṣákan rógo ni. Àwa kan rógo ńlẹ̀ Yorùbá. Àkànṣá àrógo àgàgà lẹ́yìn Ọ̀yọ́ state yẹn. Tó bá léèyàn ṣúrọ̀, àkànṣá àṣúrọ̀ lọ́yọ́ state ni. Àwọn Fúlàní wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn wa. Ó ga ọ. Mo kí ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bá bá yín, fídíò tí mo fẹ́ play ó pọ̀ díẹ̀. Ẹyọ kan tó fẹ́ gbé wá ó pọ̀ díẹ̀. So àwọn tó bá ti ń wọlé, ẹ máa bá wa like ètò yìí, ẹ máa bá wa share. Torí àwọn tó bá yẹ tètè wọlé, wọ́n máa bá wa lẹ́nu ẹ̀ ni. Fídíò yẹn dẹ́gùn débi pé a lè má lè dá padà sẹ́yìn. Ọ̀yọ́ state ni o. Ọ̀yọ́ state ni o. Náà ti ń kó bàásù fún wọn, náà ti ń pa wọn, náà ti ń ṣe gbogbo ẹ̀. Ṣèyí Mákindé, we are watching you. We are here. À ń wò yìí. À ń wo bí tẹ́ bá bálẹ̀ Ọ̀yọ́ dé. Wọ́n tún wọlé, wọ́n tún pa àwọn èèyàn wa, kò sí wàhálà. Àbínú. Èní ni July 8, 2026. Ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026. Mo ń try Yorùbá mi, mo ń try o. Ẹ pàtẹ́wọ́ fún mi o. Mo kẹ́yìn tẹ̀ ń kí mi. Ẹ káàárọ̀, ẹ káàsán. Ṣé ń wọlé sórí ètò? Ẹ ká máa rí kọ́mẹ̀ntì yín. Gbogbo yóò kàn lé èrò ti wọlé sórí YouTube ṣùgbọ́n àti rí kọ́mẹ̀ntì. Mo kí Josi tọ̀. Mo kí yín o. Mo kí gbẹ̀yìn tẹ̀ ń kí mi. Fẹ́rí sàdọ̀tẹ́, ẹ ṣeun gan. Ẹ jọ̀ọ́. Gómìnà Ṣèyí Mákindé. Àwọn tó jẹ́ wípé tó bá wá sí Ọ̀yọ́ nígbà yẹn, tí bá wọ́n ti gbà ṣáṣá tí wọ́n wá sí Ọ̀yọ́, tí wọ́n pa àwọn Haúsá, táwọn ológun wọn wá sí Ọ̀yọ́ nígbà yẹn. Ṣé bá àwọn Haúsá tó ń kọ́kọ́ pa láyé Buhari? Ṣèyí Mákindé lẹ́n Ọlọ́run. Ṣèyí Mákindé lẹ́n kọ́ ọgbọ́n. Àbí àwọn èèyàn ni wọn ò bá yín sọ̀rọ̀. Bí àwọn èèyàn bá yín sọ̀rọ̀. Àbẹ́yìn lẹ̀ rò ní ayé Buhari tí ìjà ṣáṣá bẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀
tí àwọn olórí àwọn Fúlàní tí wọ́n wá sí Ọ̀yọ́ wọn ò yà ní ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́, wọn ò lọ sí ọ̀dọ̀ Olúbàdàn, even you as a governor wọn ò wá sọ́dọ̀ ẹ, ọ̀dọ̀ àwọn èèyàn wọn ni wọ́n gbà lọ straight, ọ̀dọ̀ àwọn sẹ́ríkì wọn ni wọ́n gbà lọ straight. Nígbà tí Buhari wà ń bẹ̀, Ṣèyí Mákindé, you fail to learn. You fail to learn. Àbágídí ọkàn ló ń dà yín láàmú ni, I don't know. Nígbà tí Tinubu tó wá jọmọ ìyá tí yín wọ́n wà ń bẹ̀ nísìn, ẹ̀yin náà wá fẹ́ lọ as tools. You were not seen. Lásìkò Buhari wọn ò rí ẹ, ìgbà ṣáṣá wọn ò rí Aláàfin Ọ̀yọ́ káwọn rere máa jẹ nímọ̀ rẹ̀, wọn ò rí bàbá wọn Olúbàdàn gbà yẹn náà, wọn ò rí bí anything. Ṣùgbọ́n wọ́n rẹ́yìn bí loophole nísìn, wọ́n rí níbi ihò tó la ògiri tó lanu tálàǹgbà wọn lè penetrate láti gbà bẹ̀. They want to use you against Yorùbá land. Wọn ò nílò ẹ̀ lásán máa padà pa ẹni. Ṣèyí Mákindé lọ́kọ́ kalẹ̀ ní 8 of July 2026. Yorùbáwùyí lórúkọ mi. Àwọn pípù yìí máa padà pa ẹni. Òṣùpá ọlọ́gbà ń ké Òṣùpá. Oníṣẹ́kú tó pa á lẹ́dìyẹ tó yẹ kó padà tún pè léwúrẹ́. Ikú tó ti ń pa àwọn àgbàgbàgbàgbàgbàgbà ní Yorùbá. Tí Yorùbá kan bá ti ń ṣe dáadáa, wọ́n á gbé Yorùbá kan, wọ́n á ní kó. Ṣèyí Mákindé, you are not going nowhere as president. They just want to use you to divide Tinubu's votes. Ìbò Tinubu nílẹ̀ Yorùbá ni wọ́n kàn fẹ́ pín, wọ́n fẹ́ divide ẹni. Torí tíyàn bá ń ṣu sí mọ́ṣáláṣí, ó máa léèyàn tiẹ̀. Ẹni tó ń kó gbẹ mọ́ṣáláṣí náà, òun náà máa léèyàn tiẹ̀. No matter what, bó jẹ́ 1% ti ọmọ Yorùbá, bóyá àwọn alákùnjẹ, bóyá àwọn alátẹnujẹ, àbí àwọn tí wọ́n sì ń sáàvù ẹ gẹ́gẹ́ bí ọ̀sílárì, àwọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìṣàkóso àwọn náà tẹ̀lé ẹ ń gbà yẹn, àwọn kíní kan ìlú péjú, gbogbo àwọn bí àwọn tó bá kù tó sì ń tẹ̀lé ẹ, it's just to divide Tinubu's votes. Wọn ò mọ ẹ as anything, wọn ò rí ẹ sí ìkọ̀kan. Ṣèyí Mákindé, tó bá wùn ẹ kò gbọ́, tó bá wùn ẹ Sábò Ọjọ́, yes, tó bá wùn ẹ kò gbọ́, tó bá wùn ẹ kò má gbà. Akálòlò wo ló ń sọ̀rọ̀ yìí, tó ń sọ ọmọdé nílùú òyìnbó wo ló ń sọ̀rọ̀ yìí? Wọ́n ṣe lo Àfọ̀njá nìyẹn against Aláàfin níjọ́ kìíní àná. Where is Àfọ̀njá? Àwọn ìran Àfọ̀njá ń sìn, wọ́n ń struggle ní wọn ò lè jẹ́. Chief Imam ló kéré jù ní Ìlọrin, àwọn ọmọ Àfọ̀njá ò lè jẹ́. Tó bá rántí pé àwọn Ṣọlá Gbẹrú, àwọn Òjó oníṣekúṣe, àwọn tí wọ́n tẹ Ìlọrin nìyẹn. Àwọn ọmọdémọdé ní Àfọ̀njá kan tó pé òun àti Aláàfin Ọ̀yọ́ nígbà yẹn kíníkan ó padà wọ́n tan Àfọ̀njá against Aláàfin, wọ́n padà pa Àfọ̀njá ni. Ìrandíran Àfọ̀njá ní Kwara State nísìn nílọrin wọ́n struggle láti jẹ ordinary chief imam wọn ò lè jẹ dípò tán máa jẹ emir. Ṣèyí Mákindé, ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn tó yẹ kẹ́ lójú kó bá engineer ní yẹn kàwé ẹ ṣe kúrúùtù bíi tèmi ẹ wá rí gbogbo yẹn kà ó lágbára gan o. Please, if you're on TikTok and you want to watch the nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà English ni ẹ má bínú, nǹkan tó ṣẹlẹ̀ ní ṣáṣá ní Ọ̀yọ́ state, you can come on our YouTube. Yorùbáwùyí náà là ń jẹ́ lórí YouTube, ó kọ́ tẹ́ fi wà lórí TikTok yẹn náà lè máa fi wà lórí YouTube. Máa play video yẹn nísìn. In fact, I am ashamed of you. Let me quickly play a video. Tí Ṣèyí Mákindé ti sọ̀rọ̀. Video yẹn mo ń wà múnà àbí AI ni. Ẹ ti sáré play video. A máa wá play Ṣèyí Mákindé. A máa wá play nǹkan tó ṣẹlẹ̀ ní ṣáṣá ní Ọ̀yọ́. Ṣèyí Mákindé, Ọlọ́run bá. Ọmọ ẹni ò bá jọ. The past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However,
we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okeogun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We're determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Ẹ dákun, Ṣèyí sọ pé S-men àti àwọn farmers clashes lọ́yọ̀. S-men without cows. S-men with ìbọn. S-men tí ó gbé bọ̀dá tí ó kó màálù tó pé ìbọn tó bá dẹ̀ kó màálù kí pé wọ́n ń da màálù wọn lọ kó jẹ oko ni. Ṣèyí ojú ẹ̀yí gan le jù. Ojú ẹ̀yí gan ń dẹ́rù bà mí. Abo ti gbé nǹkan mi ni. Ẹ máa gbà wá lọ́wọ́ Ṣèyí. Ẹ máa gbà wá lọ́wọ́ Ṣèyí. Ó ní àwọn òun pé àwọn kan lọ sí inú ìlú l'Ọ̀yọ́ state. Wọ́n lọ sọ fáwọn ẹ̀kọ́ pé kán fi ìlú àwọn sílẹ̀, kán fi ilẹ̀ àwọn sílẹ̀. And it's not acceptable. Òun ti swear sí 1999 constitution. So kò rí nǹkan kan sọ nípa àwọn tí wọ́n dó pa, àwọn ìyá tí wọ́n bá sùn tí wọ́n pa. Kò rí nǹkan sọ bẹ́ẹ̀, àwọn tí wọ́n jí gbé, kò rí nǹkan sọ. Àwọn kọ̀ọ̀kan àwọn lọ́kàn lọ ń pín flyer wípé ẹ má gbọ́ ẹ má wọ̀lú wa ẹ kúrò nílùú wa. Ìyẹn lórí sọ. Ẹjọ́ àwọn wo ni wọ́n lọ sọ fún wọn pé ẹ kúrò lórí ilẹ̀ wa o. Ẹjọ́ àwọn wo ni wọ́n lọ sọ pé ẹ kúrò lórí ilẹ̀ wa. Ṣèyí ìyá ọmọ yìí dà. Ìyá ọmọ yìí dà. Ìyá Ṣèyí dà ẹ gbà wá. Ṣèyí ojú ẹ̀gbọ́n dé. Iṣẹ́ mojú ẹ̀yìn gan ń dẹ́rù bà mí. Ṣèyí gan ń dẹ́rù bà mí. Ṣèyí Mákindé. Ẹ jẹ́ ká lọ sí tó ṣẹlẹ̀ ní àná mọ́jú mẹ́rin láti 7th mọ́júmọ́ 8th. Èmi kọ́ ni máa ṣàlàyé fún yín. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ará Ọ̀yọ́ tẹ́wọ́ bó ṣe ń lọ everywhere skata wọ́n ń gbé yam pepper skata Ọ̀yọ́ state ni. Ṣèyí mo dáre o. Mo rògbò lọ́wọ́ Ṣèyí, ẹ gbà mí lọ́wọ́ Ṣèyí o. Ṣèyí. What is happening? Ìtò ṣẹlẹ̀ ní ọjọ́ látàlẹ́ àná láti ẹ̀lẹ́gùn onímàrúwá ọlọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n ètò ìgbà tó lọ gbówó lọ́dọ̀ POS wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ tí kówó yẹn ó ti gbà wọ́n ti kówó yẹn fún ó wá nígbà òun ti kówó òun ti lówó yẹn ókè ẹgbà kọ́kọ́rọ́ márúwá òun nìyí márúwá òun nìyí ẹgbẹ́ ókè fóònù òun nìyí òun ò lè sá lọ for nothing like less than 5 minutes wọ́n rush síbẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ ti death tọ́mọ yẹn ti. Odi márúwá lọ gbó lọ́wọ́ POS wọ́n lówó ò tètè lọ ọmọ Yorùbá ó wá ní ọdà tó wò bá yètè lọ kọ́kọ́rọ́ òun ní márúwá òun ní òun ò lè sá lọ ẹ dákun èló ló fẹ́ lọ gbà tó fẹ́ tó kọ́kọ́ márúwá tó gbé kalẹ̀ Fúlàní tó gbé kọ́ gúnyàn pa
ìṣe wọn ní àṣà wọn ní ànábì ní apá kíá wọ́n ti gun àgúnpa wọ́n gun dọ́rùn ni ogun dé mélòó náà fẹ́ pa nínú Yorùbá wọ́n pa méjì lénìí wọ́n pa mẹ́ta lọ́ta wọ́n pa mẹ́rin lọ́túnla ogun dé ogun wọ̀lú. kú látàlẹ́ àná yẹn ní wàhálà yẹn tí kọ́kọ́ ń rúbọ̀ àárọ̀ yìí àtúwádé bìbá gbé láti ẹ̀sẹ̀ tìlẹ̀ àbí kébìlì ọ̀gẹ́tì yìí ẹ̀ àwọn bọ́ọ̀sì ṣe gbé bọ́ jáde láti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣùtù wa ni ọmọ kékeré tó lọ ra índómì ìbọn bá ọmọ yẹn ti kú báyìí. ṣe gbọ́ wọ́n pa Yorùbá kan lánàá àwọn Yorùbá tún lọ síbẹ̀ lápẹ́ káwọn lọ sẹ́ẹ̀tù ẹ̀ o a sọ fún yín pé gbogbo àwọn kí ló máa ń pe kínní gbogbo àwọn bọ́ọ̀là kọ̀ọ̀kan yẹn gbogbo kudos to you gọ́vnà Èkó Sanwó-Olú kudos to you gbogbo àwọn bọ́ọ̀là yẹn ló lọ ń wú jáde lọ́wọ́ yìí wọ́n ti kó irinṣẹ́ pamọ́ lọ́rọ̀ ẹ máa rí wọn o ẹ máa rí àwọn tó ń sọ yìí o lọ́ngí Sábò God bless you gbogbo àwọn Sábò yẹn wọ́n ti kó àwọn irinṣẹ́ síbẹ̀ ẹ bá gbọ́ èso bẹ́ẹ̀ wọ́n pa anybody tán nìyẹn ẹ pààyàn lálẹ́ àná egun pa àwọn èèyàn tó wá pé kí ló dé tẹ ẹgún yàn pa ọkọ bọ àwọn eléyìí kò bọ jáde ni o wọ́n jẹ́ kó yẹ àwọn ò bá yín ṣeré these people are not joking with us àwọn ò bá yín ṣeré ọmọ tó lọ ra indomie ìbọn tó bà yẹn náà tún kú ó di mélòó wọ́n gùn kọ palálẹ́ àná ọmọ kékeré tó lọ ra indomie náà tún kú ó di mélòó ẹ má kà á o ẹ má gbọ́rọ̀ lẹ́nu wọn lọ ibi kókó kọ́ ni mò ń sọ̀rọ̀ àmọ̀dágún lẹ̀ Yorùbá. so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tọ́yìn fẹ́mi o. bàbá yẹn wọ́n yìn níbọn o ẹ sì máa padà ẹ wò ó ìbọn yẹn aṣọ ẹ̀ ló ya kò wọnú ara ẹ̀ tí bọ̀dá wa yìí náà táwọn náà bá tún jẹun kánú ó máa di mélòó ó di méjì God bless you bá mi bọ̀dá wa yìí náà ẹ wá aṣọ wọn ibẹ̀ nìbọn gbà Ọlọ́run ló ní kó jàmọ̀lá àtewédú ẹni nígbà tó kọ́kọ́ dé tó kọ́kọ́ gbẹ́sìn wá fún wa ẹ má ṣoògùn náà gbé wá fún wa kó lè bá pa gbogbo wa tán tóun ò bá jàmọ̀lá àtewédú sí àwọn tó kàwé náà mọ bọ̀dá ẹ continue. mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí ní tí wọ́n tẹ̀mọ̀ tó fẹ́ fi ṣàmì nìyí o ní tó fẹ́ fi ṣàmì nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tó lẹ́sìn wọn wípé kí wọ́n máa yìnbọn sí wa. mi mọ̀ bóyá ẹ gbọ́ bí tí ẹ gbọ́ kan tí màá ẹ sọ mi mọ̀ bóyá ẹ gbọ́ mo fẹ́ béèrè ni o police officer ṣe kí ni police officer ṣe kí ni lọ́yọ̀ọ́ state tún sọ. tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí. so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tọ́yìn fẹ́mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí ní tó wọ́n tẹ̀mọ̀ tó fẹ́ fi ṣàmì nìyí o ní tó fẹ́ fi ṣàmì nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tó lẹ́sìn wọn wípé kí wọ́n máa yìnbọn sí wa. police officer authorize àwọn Fúlàní àwọn Haúsá Fúlàní kó máa yìnbọn sí ọmọ Yorùbá ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ state tíátíá bàbá wa Aláàfin alfa ẹni pé kábíyèsí mò ń pè yín lórí fóònù ẹ lọ kábíyèsí ọmọ kú tí kò gbọdọ̀ pa ẹ lọ sà dáàdì mi Olúbàdàn how dey go ṣé ẹ gbọ́ Ṣèyí Mákindé ṣé ẹ ti pè lórí fóònù àbágbé ẹ ò lọ police officer ni ẹ pa wọ́n ẹbí Yorùbá ni wọ́n ẹ pa wọ́n dànù kò sí tó máa ṣẹlẹ̀ ẹ kí ló máa ṣẹlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ẹ pa wọ́n ilẹ̀ wọn tó ń kílèmù yẹn ẹ pa wọ́n dànù Yorùbá ni wá ta ló máa gbèjà wa who go fight for us ta ló máa béèrè wa àwọn ọmọ tá à ní ìyá tá à ní bàbá lẹ́nìkan Yorùbá ò lẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ bá wa like ètò yìí ẹ má bínú ẹ bá wa like ètò yìí a tó continue láti máa play ẹ̀ síwájú
ẹ bá wa like ètò kò easy ká máa lọ tó gbogbo fídíò jọ fún yín kò easy ẹ máa wo ètò ẹ má ti pè ní sí fídíò yìí gùn ẹ jẹ́ ká play ẹ̀ tán ẹ jẹ́ ká play ẹ̀ káwọn èèyàn lè rí mo lè excuse ara mi díẹ̀. Wọ́n máa wé sí mi dànù ní o. A lè wọ́n máa ṣe cross boundary fún escalate. Tí ní tó bá ìbá bẹ́ ṣẹlẹ̀ pẹ̀lẹ́ náà, wọ́n jí bí àwọn Haúsá Gákúwá lórúkọ ẹ̀, ó ti máa pe king of boys wa tó ń jẹ́ butter boy àti máa sẹ́ẹ̀fù gbogbo ẹ̀. Bọ̀ àárọ̀ yìí hospital gbẹ́lẹ́ wa wọ́n gbé ọmọ rẹ̀ wá. Báwọn Yorùbá ṣe dé tán ní condition pẹ̀lú àpótí tó ní ṣòwò ààrẹ. Ó bá àwọn oúnjẹ, òun ló fa kí ní bọ̀ wá. Àbúrò wa kan kú ládùúgbò ìbẹ̀lẹ̀ wa expect kí wọ́n ti pè má jẹ́ paná gbogbo ẹ̀. So ká tó dé títí mi ò tiẹ̀ ṣe ní tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ bọ̀ mo fẹ́ kẹ́ kí ẹ rí wọn indoor báyìí. Hausa wọ́n máa wá rí èdè ṣe coordinator Hausa olórí Hausa chairman landlord ní Yorùbá tó bá ti bá wa sọ̀rọ̀ báyìí àti gbọ́ pé gómìnà ló ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bàbá yóò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ Hausa yóò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ bóyá káwọn ọmọ Hausa bólà yìí kíkọ́ fi wà lálẹ́ kọ́ máa lọ ṣáṣá wọ́n fi bílíọ̀nù Hausa tí kì í sá àsọ́pàtẹ́ ní wọn mọ́ rárá àjọ wà ní wà Nàìjíríà gbogbo wa. ẹrẹ́lẹ̀ ó dàbí kí n sọ ní ìgbárùn lẹ́yìn chairman àwọn boys àbí kí ló pe rẹ̀ àwọn jọ wà ní wọn Nàìjíríà náà ní gbogbo wa wọn yẹn pọmọ kan lánàá ọ̀pá kan lẹ́nu ṣùgbọ́n a máa ṣètò amicably àjọ wà náà ní wọn Nàìjíríà ní gbogbo wa kọ́ máa lọ ṣáṣá tẹ ní kọ́ máa lọ yẹn ṣé kò sí àwọn Yorùbá ń bẹ̀ àbí ṣáṣá yẹn kọ́ wọ́n ti pààyàn wọ́n ti pa àwọn ìmọ̀ye èèyàn láyé Buhari tí àwọn repeated Boko Haram military Nàìjíríà àbí Nàìjíríà military tí wọ́n ń defend wọn kọ́ máa wá lọ wèrèrè o ṣé wèrè ni àbí wèrè kọ́ mo lè láti gbé àwọn èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sọ fún pé láyéláyé kọ́ máa lọ ṣáṣá àwọn táwọn ajẹjẹ mọ ṣáṣá àwọn ò fẹ́ rí wọn wọn Nàìjíríà náà ni gbogbo akọ́ máa lọ ṣáṣá orí ní òpè sà with due respect lálà ẹ má yẹ káàbù because kò argue wọ́n yẹ caution ẹ̀ kò argue sọ̀rọ̀. Bá bẹ́ ṣẹlẹ̀ pẹ̀lẹ́ náà wọ́n jí bí àwọn Haúsá Gákúwá lórúkọ ẹ̀ ó ti máa pe king of boys wa tó ń jẹ́ butter boy àti máa sẹ́ẹ̀fù gbogbo ẹ̀. Bọ̀ àárọ̀ yìí hospital gbẹ́lẹ́ wa wọ́n gbé ọmọ rẹ̀ wá báwọn Yorùbá ṣe dé tán ní condition pẹ̀lú àpótí tó ní ṣòwò ààrẹ. Ó bá àwọn oúnjẹ òun ló fa kí ní bọ̀ wá àbúrò wa kan kú ládùúgbò ìbẹ̀lẹ̀ wa expect kí wọ́n ti pè má jẹ́ paná gbogbo ẹ̀. So ká tó dé títí mi ò tiẹ̀ ṣe ní tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ bọ̀ mo fẹ́ kẹ́ kí ẹ rí wọn indoor báyìí. Hausa wọ́n máa wá rí èdè ṣe coordinator Hausa olórí Hausa chairman landlord ní Yorùbá tó bá ti bá wa sọ̀rọ̀ báyìí àti gbọ́ pé gómìnà ló ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bàbá yóò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ Hausa yóò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ bóyá káwọn ọmọ Hausa bólà yìí kíkọ́ fi wà lálẹ́ kọ́ máa lọ ṣáṣá wọ́n fi bílíọ̀nù Hausa tí kì í sá àsọ́pàtẹ́ ní wọn mọ́ rárá àjọ wà ní wà Nàìjíríà gbogbo wa. Ọlá kí ẹ lé ọdún tí yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ presently. Ẹ jẹ́ bá mi like ètò yìí mo fẹ́ kí sòye ní ìdádé ẹ bá mi like ètò yìí ibẹ̀ yẹn ṣé kò fọ́ nísìnyí ó ní kọ́ kó omi kan máa lọ ṣáṣá àwọn ṣáṣá sọ pé àfẹ́ ó tún ní kọ́ máa lọ Akínyẹlé àwọn Akínyẹlé ló ní irọ́ kọ́ máa wà ẹ dákun bo ní kọ́ máa lọ àbí kọ́ máa lọ sílé Ṣèyí Mákindé ni ẹni kọ́ máa lọ sílé Ṣèyí Mákindé jẹ́jẹ́ kọ́ máa lọ ṣáṣá ní láéláé kọ́ máa lọ Akínyẹlé olórí ibú ni wọn kò sí tó nífẹ̀ẹ́ wọn and kò dẹ̀ sí atrocity tí wọ́n lè commit láyé àwọn ẹbí wọn máa wà lẹ́yìn wọn ṣáá ni Ṣèyí Mákindé tó ń gbọ́ tó ń rí Ọlọ́run jẹ́ ó sọ dáadáa ní o. Yẹ́sà kò sí ọlọ́pàá kò sí sójà tó lè wà ní lálẹ́ ọjọ́ tóbi gan kí lè bá fi lè ṣú èyí sí kọ́ńtró kankan mọ́ so ọ̀rọ̀ yẹn wà lọ́wọ́ yín àti lídà Haúsá àti lídà Yorùbá tí gbogbo ẹ lè gbọ́ ní lọ́wọ́ rẹ̀ sẹ̀ because àwọn ọmọ olè ti pọ̀ láàrin wa nísìnyí náà ojú kan náà Haúsá máa wà wọ́n wọn ládùúgbò lọ yàrá kékeré kọ́ láti ṣe lórí pé kọ́ máa wọ ládùúgbò lórí pé kọ́ máa ti fọ gbogbo ṣọ́ọ̀bù so mi wàá mọ iye ọlọ́pàá tó máa kún gbogbo ọjọ́ ju pé kí peace wà láfta conflict yìí yọ kó dẹ́ wà pátápátá kó má sì pé bóyá anybody mọ̀ so ìgbà tí mo rò bóyá ẹni ṣe ń sin nìyẹn káwọn ọmọ Haúsá
wọ́n ti mú ọmọ Haúsá tó ń yìnbọn látàárọ̀ yẹn wọ́n ti mú wọ́n ti fílẹ̀ àti lókè ìdìbàlà sí general so àwọn ọmọ wà lóko yẹn báwọn ọlọ́pàá yẹn bá ti kó lókè wọ́n á tún ti padà débẹ̀ so bóyá kí olórí àwọn Haúsá sọ fún wọn kó fi wálẹ̀ báyìí wọn kò fi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yìí ọmọ rárá bọ̀ kó fi wálẹ̀ báyìí any time to peace wà conflict wà báyìí àdìsọ́ pàtẹ́rẹ́ nìkan mọ́ Nàìjíríà gbogbo wa wọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kẹ́ni tó kú lọ́jọ́ lálẹ́ iná torí pé nǹkan tó lè jẹ́ kí peace wá jù nìyẹn Haúsá Yorùbá ò lè máa bá Yorùbá jà táwùsá bá ti rọ́tọ́ àwọn náà sì àti ilé wọn wọ́n sábà mọ́ síbi kan. ọ̀rọ̀ díẹ̀ lèèyàn máa tọ́ tó sọ́yẹ́. kí lorúkọ assist kí ni. wọ́n lọ́rọ̀ díẹ̀ lèèyàn máa ń sọ olórí kílẹ̀ pera yín tẹ̀sán yẹn ti tó ẹ̀ ń sọ̀rọ̀ jù. mo bẹ̀ yín. deputy governor Ọ̀yọ́ state nìyẹn o wọ́n ti débẹ̀ kí ló lọ ṣe deputy governor Ọ̀yọ́ state wọ́n ti sáré débẹ̀ tó bá pé kẹ́lẹ́ bá pa kẹ́lẹ́ bá defend àwọn Fúlàní kí wọ́n bá pa wọ́n padà kódà wọ́n lè gbé Tinubu kò lọ ọ́fíìsì pé ó yá Tinubu àtàsọ̀rọ̀ pé yáyáyá lọ defend àwọn arábí ẹ máa rí àwọn onífìlà pupa gbogbo ẹ̀ náà wọ́n deploy wọn ni àwọn yẹn gan tó yìn ìbọn àbí tí àgàsì náà yìn whatever ẹ máa ṣe àríṣà. mo tún bẹ̀ yín lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ láti ṣe ètò tó yẹ kíjọba ṣe. We can assure you that this will not go unchecked and taba profile bí kìíní ìṣe ṣẹlẹ̀ àwọn tí ajere ìwà bàjẹ́ ìbá símọ́ lórí they will be declared criminals and they will face the full wrath of the law. ní báyìí ẹjọ́ torí Ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ wa tó dàbẹ̀ ni pé inú ń bí ẹ jẹ́ ká ṣe kí ni ká ṣe sùúrù títí tí ìjọba látàsìkò yìí lọ ẹ lè mọ́ rí wọn investigations are ongoing. tẹ́ bá dẹ̀ ní information tó lè ran ìjọba lọ́wọ́ lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí government is open to it. ṣùgbọ́n a fẹ́ kí rowdiness yìí kó wà báyìí títí di ọwọ́ alẹ́ kò ní ṣe control so gbogbo wa ẹ jẹ́ ká lọ síbi tí ibùgbé wa because very soon we will direct fún gbogbo àwọn agbófinró to take this space. gbogbo ibi tí kìíní ìṣẹ̀lẹ̀ a sọ fún àwọn agbófinró military ni o ọlọ́pàá ni o DSS ni o àmọ̀tẹ́kùn ni o wọ́n á gba ibi yìí títí tí àlàáfíà fi sọ̀kalẹ̀. DSS ni o military ni o àmọ̀tẹ́kùn ni o igbá ni o àwo ni o gbogbo wọn á gba bí ìkan títí àwọn tó kù yẹn àwo lọ ni wọ́n ti kú lórí té àwọn Fúlàní kó ìbọn dání wọ́n kó ìbọn dání nílẹ̀ Yorùbá wọ́n pa Yorùbá bí ọmọ mùsù gan ìgbọ́dọ̀ pa ẹni lámbà mo kàn ń gbádùn YouTube aláìmọ̀ ń gbádùn ilé ni bó tẹ̀ jẹ́ pé ẹ̀ bá mi láìkè ètò ṣùgbọ́n àwọn kọ́mẹ́ǹtì yìí mo ń láìkè ó ń jíjà mi lámbà orí ibú lámbà wéréré wọ́n ti parọ́. Ọlọ́run ò ní jẹ́ ká rí irú eléyìí mọ́ now. ẹni tí ó bá a sọ̀rọ̀ tán ní ìsìn orúkọ rẹ̀ ni Azeez Ọlámípọ̀sí nǹkan tó sì bá igbákejì gómìnà sọ ni pé kí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Yorùbá tán wà ní ọjọ́ wọn bínú kán pa láṣẹ kí gbogbo àwọn bólà tó wà ní òkè yẹn kán kó ń bẹ̀ tí kó tó di alẹ́ títí wọ́n fi máa wá ìpẹ̀tù sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Location, take them to Ibadan outskirts. We don't want them in the city again. This is city. ní Yorùbá ẹ bá a sọ nǹkan tẹ́ sọ yẹn Yorùbá. ẹ kó àwọn Haúsá yẹn lọ sí ẹ̀yìn Ìbàdàn inú gbó city lele. This is commercial center. This is Ọjọ́ commercial hub. We don't want them again. We don't want them in our community. àti Yorùbá tí wọ́n jọ ń jà. ẹ wo òkè yẹn kì í ṣe kékeré báyìí dáadáa ẹ wo òkè ibi tẹ́ ẹ ti ń rí ewé yẹn ẹ máa wo bẹ̀ dáadáa o ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti kó ìbọn dání
ní ọ̀sán gangan ẹ bá mi láìkè ètò yìí bí mo lọ gbé wá fún yín mo lọ dígẹ̀sì ni o ní ọ̀sán gangan ibi tẹ́ ń wò yẹn ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti kó ìbọn dání níbi òkè yẹn wọ́n yìnbọn sáwọn ọmọ Yorùbá. kí ni ó fa ìdíjà àwọn èèyàn máa bá wa sọ̀rọ̀ nísìnyìí bọ́ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti wà ń bí sójà wà ń bí àwọn onífìlà rẹ́ẹ̀dì jáde. gbogbo ẹ̀ṣọ́ aláàbò tó wà ní Nàìjíríà pátápátá bá ṣe rí sójà la rí àwọn àmọ̀tẹ́kùn la rí ọlọ́pàá la rí gbogbo àwọn tí wọ́n sì wà ń bí báyìí náà tí wọ́n fi ẹ̀hónú wọn hàn pé kò yẹ